ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. àdúrà mi sí yín ni pójú tẹ fún wò wá ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ fi ń gbà wá ìtínà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà lágbálẹ̀ gbọ́dẹ̀ tá a tún mú wá sójúmọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí nígbà tí orúkọ oníròyìn yín tí ò yí padà àyànfẹ́ Elédùmarè olóko tèmi jẹ́ ẹjá wo kókó tí ń bẹ lóròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n lé ní 2,500 láti mú ìdàgbàsókè bá ètò ìlera ilẹ̀ yìí. ọ̀rọ̀ Nnamdi Kanu lélẹ́yìí àwọn mọ̀lẹ́bí Nnamdi Kanu náà ti sọ̀kò ọ̀rọ̀ sáwọn gómìnà ní gbogbo ilẹ̀ Ìgbò. wọ́n ní àwọn ni wọn ò fi àyè sílẹ̀ láti jẹ́ kí wọ́n tú Nnamdi Kanu sílẹ̀ láhàámọ́. ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Ẹdó ti tẹ ènìyàn 18 tán jẹ́ afurasí ajínigbé àti adigunjalè ní ìpínlẹ̀ ọ̀hún. àwọn adigunjalè náà ṣe ìkọlù sí ilé ìwé àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìlú Ìbàdàn. wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn jí kó nígbà tán sì ṣe ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ léṣe. inú ìbànújẹ́ ni àwọn olùgbé Nnewi ní ìpínlẹ̀ Anambra wà báyìí pẹ̀lú bí ọkọ̀ tirẹ́là ńlá ṣe ya wọ ilé kan tó sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. ìjà àgbà lélẹ́yìí láàrin ikọ̀ Boko Haram àti ISWAP ní ìpínlẹ̀ Borno. ọ̀pọ̀ ẹ̀mí ló ti bọ́ nígbà tí àwọn méjì ṣe ìkọlù síra wọn. ìkìlọ̀ pàtàkì fáwọn ọ̀dọ́bìnrin pẹ̀lú bí àwọn ọ̀dọ́ langba báyìí bó ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù tó sì ṣekú pa àwọn ọ̀dọ́bìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n lé ní 2,500 láti mú ìdàgbàsókè bá ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. alákòóso mínísítà fétò ìlera àti ìdàgbàsókè ọmọnìyàn àti ìgbáyégbádùn ọmọnìyàn wọn ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ alákòóso mínísítà fétò ìlera àti ìgbáyégbádùn ọmọnìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà Muhammad Ali ó fi ìròyìn náà tó fi léde nínú fọ́nrán kan tó fi léde síta níbi tó ti ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ láti ṣe àfihàn iṣẹ́ gudugudu méje tó ń ti yàyà mẹ́fà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbèsè lábala ètò ìlera. ibẹ̀ ló ti ṣe àlàyé wípé kò dín ní àwọn dókítà àti nọ́ọ̀sì tó fi máwọn tí wọ́n jẹ mọ́ iṣẹ́ ètò ìlera nílẹ̀ yìí tí wọ́n lé ní 2,500 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbà wọlé gẹ́gẹ́ bí àtìmú ìdàgbàsókè bá ètò ìlera. ó ní ààrẹ gbàgbọ́ wípé ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò ìlera ó ṣe pàtàkì àti pé bí àwọn ilé ìwòsàn tó jẹ́ ti aládàáni ti ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ bí wọ́n ṣe wà tí kò bá sí àwọn dókítà tó kojú owó àtàwọn nọ́ọ̀sì tí wọ́n mọ iṣẹ́ wọn níṣe ní ètò ìlera yóò mẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. ó ní fún ìdí èyí ààrẹ ti ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà látẹ̀yìnwá ṣùgbọ́n ìtàwọn tó ń ṣe báyìí ó ní ṣe àfihàn àwọn dókítà àti nọ́ọ̀sì tí òǹkà wọn lé ní 2,500 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbà wọlé sínú iṣẹ́ ètò ìlera báyìí. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ó ń bẹ nínú fídíò èyí tí a ṣe àfihàn rẹ̀ fún wa báyìí. Fellow Nigerians and friends around the world, good day to you all. The Nigerian people have always been and will continue to be our nation's greatest resource. It is the clear understanding of this basic truth that led us to aggressively confront the age-long challenges relieving health workers in our country. We understand that if we remove the encumbrances and add to the natural genius and the professional acumen of our health workers, it will reflect in the improvement in health and well-being of our people. That is why the development of our gifted human resources in the health sector has been a front line of President Bola Ahmed Tinubu's administration right from the very beginning, and led to the recognition of His Excellency's leadership as the African Union champion for human resources in health and for community health delivery. But the President's leadership has never been about titles or accolades. It's always and has always been to be measured
in terms of verifiable results and performance overall. That is why I'm pleased to inform you that with the President's unwavering commitment and support, Nigeria has already retrained over 56,000 frontline health workers across all the states of our country since the beginning of this administration. Very well on our way to achieving the target of retraining 120,000 frontline health workers in 4 years. We are making progress. Very recently, we revealed that His Excellency the President approved the extension of the period of service for skilled clinical health professionals from 60 to 65 years of age beyond the retirement age of 60. But we should follow the due process, working with the head of civil service of the Federation to the National Council on Establishment to conclude in this direction. This will enable us to maximize the experience and contribution of our most experienced hands in the sector, even as we proactively prepare the next generation of health professionals with initiatives such as the recently launched National Health Fellows Program and many others. In line with the Health Sector Renewal Investment Initiative, which we call NHSRI, we have begun to ọ̀rọ̀ Nnamdi Kanu òǹlẹ̀lẹ́yìí àwọn mọ̀lẹ́bí Nnamdi Kanu ti sọ̀kò ọ̀rọ̀ sáwọn gómìnà ilẹ̀ Ìgbò gbogbo wọn sọ di mímọ̀ wípé àwọn ni wọn ò fi àyè sílẹ̀ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó yọ̀ǹda Mazi Nnamdi Kanu lásìkò ayẹyẹ ìrántí fún àwọn òbí Mazi Nnamdi Kanu tó jẹ́ ajìjàǹgbara tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra èyún àwọn òbí rẹ̀ méjèèjì HRM Eze Israel àti Ngozi Sali Kanu tí wọ́n ṣe ní Umuahia lánàá òde yìí ibẹ̀ ni ọmọ bíbí wọn tó tún jẹ́ aṣáájú ìyún ọmọọba Emmanuel Kanu tó ti ṣe ní àlàyé pé pẹ̀lú bí Nnamdi Kanu ṣe wà ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ní àwọn gómìnà ní gbogbo ilẹ̀ Ìgbò ó ní wọn ò fi ara mọ́ pé kí wọ́n tú Mazi Nnamdi Kanu sílẹ̀ ó sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pèpè láti ó ti gbé wọn sí orí àdéhùn láti yọ̀ǹda Nnamdi Kanu ó ní ṣùgbọ́n àwọn gómìnà ní gbogbo ilẹ̀ Ìgbò náà ó ní wọ́n kọ̀ tí wọn ò lọ yọjú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbọ́n tí ààrẹ fẹ́ ṣe bákan náà ló tún ṣe ní àlàyé wípé ẹni tó jẹ́ adájọ́ tó ń rí sí ìgbẹ́jọ́ Mazi Nnamdi Kanu ó ní kíni ó fẹ́ gbà nínú ìgbẹ́jọ́ yìí ó ní sí bí tẹ́lẹ̀ ṣáájú ló ti kéde ara rẹ̀ pé òun kò bá ìgbẹ́jọ́ náà lọ mọ́ ó ní kí ló tún wá dé tó tún sún ìgbẹ́jọ́ Mazi Nnamdi Kanu sí iwájú tí kò sì ní gbèdéke àsìkò tí wọ́n tún tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ náà ó tún sọ di mímọ̀ wípé pẹ̀lú bí Nnamdi Kanu bó ṣe wà ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti ọdún yìí ó ní kí ló dé tí wọ́n tẹ̀ fẹ́ kan fi sẹ́wọ̀n níbi tí àwọn ènìyàn tó kù tí wọ́n wà ju ààyè tí wọ́n fi sí lọ níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ dùn bẹ́ẹ̀ ló tún padà sórí tàwọn gómìnà ó ní kí náà fẹ́ gbà níbẹ̀ gan tí wọn ò lọ yọjú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó sì tú Mazi Nnamdi Kanu sílẹ̀ ó ní tí wọ́n bá ṣe léyìí ó dá wọn lójú gbangba pé láàrin wákàtí 24 níṣe ni àlàáfíà yóò jọba ní gbogbo ilẹ̀ Ìgbò tí rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ yìí ó ní torí pé àwọn kan tí wọ́n jẹ́ jàǹdùkú àti agbésùmọ̀mí wọ́n ti sásábẹ́ ìjìjàǹgbara tí Mazi Nnamdi Kanu yìí tó gbé kalẹ̀ ó ní nígbà tí wọ́n bá sì ti tú Nnamdi Kanu sílẹ̀ á mọ àwọn oníṣẹ́ láabi tí wọ́n sásábẹ́ ọ̀rọ̀ náà. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Èdó ti tẹ ènìyàn 18 èyí tí wọ́n jẹ́ afurasí ajínigbé àti adigunjalè ní ìpínlẹ̀ ọ̀hún ní òpópónà Benin sí Auchi ó ní wọ́n sọ dímọ̀ wípé ọwọ́ ti bà àwọn ènìyàn náà ní inú igbó kan tó wà ní ìtòsí ibẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún Mbadi Friday èyí tó ṣe ní àlàyé fún àwọn oníròyìn lówùúrọ̀ kùtù òní tí ń ṣe ọjọ́ 15 inú oṣù kejì ọdún tá a wà yìí ó sọ dímọ̀ wípé lásìkò tí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún tí wọ́n ń wọ́gbó káàkiri láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi tí wọ́n fi inú igbó ṣe ibùbá oníbẹ̀ làwọn kẹ́fìn àwọn méjì kan nínú igbó tí wọ́n kó ìbọn lọ́wọ́ tó jẹ́ ti ìbílẹ̀ ní bí wọ́n ṣe rí àwọn ikọ̀
ẹ̀ṣọ́ aláàbò náà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tán sì júmọ̀ ìhòòrò kí làwọn náà rí ẹpọ́n sá lọ sí báyìí ó ní àwọn náà gbá tí wọ́n sì jọ lé ara wọn lọ nínú igbó náà níbi tí wọ́n ti ní ọwọ́ tẹ àwọn 18 nígbẹ̀yìn ọ̀rọ̀ níbi tí wọ́n ti rí ènìyàn 17 tí wọn kì í ṣe ọmọ inú ìlú ìpínlẹ̀ Èdó ṣùgbọ́n tí ọ̀kan láàrin wọn tán sọ dímọ̀ wípé lágbègbè tán pè ní Agbede ní ìpínlẹ̀ náà ó ní òun ti wá àwọn ohun ìjà olóró tán bá lọ́wọ́ wọn ó ní ìbọn tí kò dín ní 38 tó jẹ́ ti ìbílẹ̀ tó ń tọ́ta nínú rẹ̀ àti oògùn abẹnujẹ̀njẹ̀n èyí tí wọ́n bá lọ́wọ́ àwọn ènìyàn náà ó ní wọ́n ti fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ níbi tí inú ẹni tó jẹ́ olórí DPO fún agbègbè iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè náà tí ó ti lù wọ́n lọ́gọ̀ ẹnu tó sì ní ìfọwọ́sowọ́pọ̀ tó péye ó gbọ́dọ̀ wà láàrin àwa tá jẹ́ ọlọ́pàá àtẹ̀yìnkọ̀ yìí ká lè máa fi ojú àwọn oníṣẹ́ láabi hàn dé ní gbogbo ìgbà. Àwọn adigunjalè alọ́kólóńkígbe náà ṣe ìkọlù sí ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì tìlú Ìbàdàn wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ dúkìá lọ wọ́n sì ṣe ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ léṣe lásìkò ọ̀hún nílé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Awólọ́wọ̀ Hall tó ń bẹ ní ìlú Ìbàdàn ibẹ̀ ni àwọn adigunjalè náà ti sọsẹ́ mọ́júmọ́ lẹ́nìí níbi tán ti sọ di mọ̀ wípé wọ́n ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye aṣọ àti ẹ̀gbà ọrùn àwọn obìnrin àti tọkùnrin èyí tí wọ́n ní olówó iyebíye ó ní gbogbo ẹ̀ àtàwọn nǹkan míì tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kò lọ ní àkàtà àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ní lásìkò ọ̀hún níṣẹ́ náà tún ṣe ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ léṣe ètò jẹ́ kí ariwo táwọn akẹ́kọ̀ọ́ náà ń pa lásìkò náà tó dé ti ìgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò inú ọgbà ọ̀hún níbi tí wọ́n ti pa kìtì mọ́lẹ̀ ṣùgbọ́n kan tó débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ìfẹ́ àfẹ́wé níṣẹ́ ni àwọn adigunjalè náà wọ́n ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì ti júbà ehoro wọn sọ dímọ̀ wípé tó ń ti bí wọ́n ṣe wá lè gbọ́ fẹ́fẹ́ tó níṣẹ́ ni ọwọ́ ba àwọn 2 láàrin wọn tó sì ti fà wọ́n lé àwọn agbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti fà wọ́n lé wọn lọ́wọ́ ẹni tó jẹ́ alukoro ní ilé ìwé gíga ọ̀hún arábìnrin Jọkẹ́ Akínpẹ̀lú ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbi tó sì ti sọ dímọ̀ wípé ètò ààbò tó péye yóò túbọ̀ wà lórí ẹ̀mí àti dúkìá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Ìbànújẹ́ ńlá ló ṣẹlẹ̀ sáwọn olùgbé agbègbè tó pè ní Nnewi ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú bí ọkọ̀ tirẹ́là ńlá kan tó kó sìmẹ́ǹtì tó kún fọ́fọ́ bó ṣe ya wọ ilé àwọn ènìyàn tó sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Lágbègbè tó pè ní Nnewi tí ń ṣe ìpínlẹ̀ Anambra ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó ti wáyé pẹ̀lú àlàyé táwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn èyí tí wọ́n ṣe wọ́n ní lálẹ́ àná tí ń ṣe ọjọ́ 14 oṣù kejì ọdún tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó wáyé pẹ̀lú bá ti sọ dímọ̀ wípé ọkọ̀ ńlá tirẹ́là tó kó sìmẹ́ǹtì tó kún fọ́fọ́ òun ló ṣe bẹ́ẹ̀ tó sọ ìjánu rẹ̀ nù tó sì yíwọ́ lọ sí ojú ọ̀nà tí kì í ṣe tiẹ̀ níbi tán ni kó tó di wípé ó lè bá àbí bírèkì padà dúró ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe ní ojú òpópónà ní gbẹ̀yìngbẹ̀yìn ó padà járí ọkọ̀ náà mọ́ ilé kan níbi táwọn tó jẹ́ olùgbé ilé náà tó ti ń ṣe fàájì ní ìta tó sì múra sílẹ̀ láti lọ rí jẹ oúnjẹ alẹ́ ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tí kò tíì sí àkọsílẹ̀ fún òní ó ti jáde níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé nínú ẹbí kan ṣoṣo ènìyàn 5 òun ló tún bá ìṣẹ̀lẹ̀ náà tó bá lọ níṣe ni wọ́n sọ dímọ̀ wípé ẹbí àwọn ènìyàn náà wà nínú ìbànújẹ́ tó sì ń sọ ẹkún kíkorò lórí ìṣẹ̀lẹ̀ burúkú náà a gbìyànjú láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ní gbólóhùn ṣùgbọ́n gbogbo ìgbìyànjú náà ló já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ṣe jágara lásìkò tá a fi kó ìròyìn yìí tá a fi kó jọ abẹ́lẹ́dùmarè kó ṣe bẹ́ẹ̀ dáwọ́ ibi dúró láwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjà àgbà láàrin ikọ̀ Boko Haram àti ISWAP ní ìpínlẹ̀ Borno ọ̀pọ̀ ẹ̀mí òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣòfò dànù láàrin ikọ̀ Boko Haram àti ISWAP lẹ́yìn tí wọ́n kọjú ìjà síra wọn tán. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú fọ́nrán tá tó máa ṣe àfihàn rẹ̀ níbi tí ikọ̀ Boko Haram ẹ̀ka ti Bakura Alisuna Walijamaa èyí tí wọ́n ṣe ìkọlù sí ikọ̀ ISWAP tán jẹ́ agbésùmọ̀mí akẹgbẹ́ wọn ní ìjọba ìbílẹ̀ Abadam ní ìpínlẹ̀ Borno. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lánàá tí í ṣe ọjọ́ 14 oṣù kejì ọdún tí a wà nínú ilẹ̀ yìí nínú àlàyé tí ẹni tí ó súnmọ́ àwọn oníṣẹ́ láabi náà ètò ṣe fún ikọ̀ oníròyìn tó
tó jẹ́ ti èyí tó ń tako ìwà ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà àti Lake Chad èyún Zagazola Mahama tó fi léde sójú òpó ayélujára X rẹ̀ ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ṣáájú ní ikọ̀ ISWAP ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ikọ̀ Boko Haram níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba ogunlọ́gọ̀ ohun ìjà olóró lọ́wọ́ àwọn ènìyàn náà ṣùgbọ́n nígbà tí ikọ̀ Boko Haram náà tí wọ́n pa kìtìmọ́lẹ̀ tán ṣèṣe ọkùnrin wọn làwọn náà kọjú ìjà sí ikọ̀ ISWAP níbi tí wọ́n ti sọ dímọ̀ pé àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n lé ní 29 nínú ikọ̀ ọ̀hún ó ní ó jáde láyé ṣùgbọ́n tán ni ó ṣeéṣe kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ikọ̀ ISWAP tán wá láti agbègbè tán pè ní Tombun Guinea àti Tombun Ali ó ní wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì bẹ̀rẹ̀ ìjà náà fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí lórí omi tí wọ́n yin ìbọn lu ara wọn níbi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ náà tó ti bá lọ ogunlọ́gọ̀ ikọ̀ ISWAP tí wọ́n ní wọ́n ṣe ikú pa yìí wọ́n ní wọ́n jẹ́ adarí tí wọ́n ti ń ṣe ìgbésùmọ̀mí nínú àwọn tí wọ́n ní ó ń bẹ láàrin àwọn adarí tí wọ́n ṣe ikú pa nínú ikọ̀ ISWAP tí wọ́n ṣe ìkọlù sáwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Borno níbi oṣù tá a lò sẹ́yìn yìí. kéde yìí kó máa jẹ́ ìkìlọ̀ fún tọ̀dọ́ tàgbà tarúgbó tomidan wa ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí àwọn oníṣẹ́ láabi bá ṣe ti pọ̀ bíbá láwùjọ wa báyìí gẹ́gẹ́ bí àṣemúròyìn náà wá lówùúrọ̀ yìí nípa àlùfáà èké kan èyí tí ó ṣekú pa ọ̀dọ́bìnrin kan ní ìlú Ìlọrin tí ń ṣe olúlu ìpínlẹ̀ Kwara tẹ́ ẹ bá gbàgbé àlùfáà ọ̀hún èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdulrahman Mohadi Bello ó ní ó ṣekú pa akẹ́kọ̀ọ́ onípele ìgbẹ̀yìn ní ilé ẹ̀kọ́ gíga Kwara State College of Education èyún Lawali Afso Yetunde oríṣiríṣi ọ̀rọ̀ òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde nípa ìkọlù àti ìṣekúpa tí àlùfáà èké ọ̀hún èyí tó ṣe sí arábìnrin náà níbi tí wọ́n ti ṣe àfihàn fídíò nípa bí ó ṣe gbẹ̀mí ọ̀dọ́bìnrin ọ̀hún èyí wá ń fi yé wa pé àwọn ọ̀dọ́langba tán jẹ́ obìnrin wọ́n ní láti máa kíyèsára látàrí wípé orí ìkànnì ayélujára tí ń ṣe Facebook òun làwọn méjèèjì yìí náà ti jọ pàdé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló sì ti jáde nípa pé à ń dọ̀rẹ́ lórí ìkànnì ayélujára Facebook tó ti ṣe bẹ́ẹ̀ rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ sí àjò àrèmábọ̀ a ṣe àfihàn fídíò náà níbi tá ti ṣe àbẹ̀wò sínú ilé àlùfáà èké ọ̀hún Bello ilé rẹ̀ tó wà ní Ọ̀fà garage ní ìpínlẹ̀ Kwara níbi tí ọwọ́ pálábá rẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ́gi.
àdá tó fi dùn ni a máa gbé tébù orí tébù yẹn ló ń gbé lẹ́nu a gbé tébù yẹn a gbé tébù yẹn ló ń kún àdá ó kú ọ̀bẹ ni àdí tébù ó kú kankan lábẹ́ ò ní wá gbó gbogbo àwọn ìtàn sáwọn ìdílé ni. C'est pas tel. Voilà. Lẹ̀kẹ̀rẹ̀ gan wà lélẹ̀. Ilẹ̀kẹ̀ dà. Ó ti já. Bàtà dà. Bàtà mi. Ẹ̀kọ́ bàtà. Gbogbo kí níwọ̀n ní kẹ́kọ́ àti pàìtàn ṣe yẹn. Gbogbo àwọn ilé. Mo ló kọ́ ṣẹ̀ sí. Ilẹ̀kẹ̀ dà. Lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. Ó ti já sílẹ̀ lẹ̀. Ẹ máa bí dì. Wá kí ni ojú ẹ mọ̀? Ẹ̀gbọ́n bẹ́ẹ̀. Tébù yìí náà máa gbé. Ló wà nínú kìnìún. Ìsàlẹ̀ sí i. Ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ ni ẹ̀. Ẹ̀yẹ gbé ẹ̀jẹ̀ ni. Mo ti rí pé ẹ̀jẹ̀ ni. Ọ̀ká àwọn gbà ní màkà. Èyí mọ̀. Èyí mọ̀. Kí ló wà nílé? Wọ́n jẹ́ kí wọ́n lọ aláàjì. Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn, ẹ̀wọ̀n nìyẹn. Ọ̀gbọ́ ẹ̀. Ara ọwọ́ ẹ̀. Àwọn iṣẹ́ rẹ̀. Ẹ̀wọ̀n nìyẹn àti rí kan náà. Ọwọ́. Ọwọ́ ẹ̀. Bá mi ṣe fídíò kìí. Pé àwọn àti That is. So yeah, let's do the normal. Come on, others. Let's do the normal sashimi. Please, let's do the normal sashimi. Yeah, I've seen what you want to see, but let's do the normal sashimi. Yeah, normal sashimi. Hello. Apáàkì gbogbo níbí báyìí. That is what normal sashimi now. What do you mean by normal sashimi? kì í dùn kó pọ̀ ṣókí ọ̀nà lẹ́yìn àgbàlagbà pé ọbẹ̀ oge àti pé mọ̀ọ́dẹ̀mọ́gẹ̀ kí fìlà mọ̀ọ́sẹ̀ kọjá ìpéǹpéjú oníọmọjẹ́ yìí fọmọ ẹ̀dá ádámọ̀ fún ìdí èyí àmọ̀sẹ́ni wa ní dédé síbí lábala ìròyìn tí àsìkò yìí á tún padà máa fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì bó bá tún ṣe ń dé ti ìgbọ́ tàwa náà àmọ̀ gbẹ̀yìn débẹ̀ ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú aṣojú mọ́ màwòrán yín náà ní àyànfẹ́ Elédùmarè títí dìgbà tá a tún padà máa pàdé ó kọ́ mi kò ní yí padà ó dàbọ̀ fún tásìkò yìí.